ọ̀rọ̀ nípa pé ká mọ fún ipò alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní báláàfin bá jẹ kólúbàdàn ó jẹ kí Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ náà ó jẹ kí wọ́n mọ rotéètè láàrin ara wọn. Àwọn kan wá wòye pé èyí ti jẹ́ kámọ́rì agbẹ́dọ̀ kí odidi aláàfin tó jẹ́ kó ń lò fún Ìbàdàn ládé kó wá mọ bá wọn jókòó à ń yípo ipò alága àwọn lọ́balọ́ba lọ́dún náà ló ń bó ló ṣe rí. Ìgbésẹ̀ wo ni kábíyèsí gbé bó lọ̀rọ̀ ṣe jẹ́? Ẹ ṣé olóòtú, mẹ́rin kọ̀ọ̀kan máa ń pa mí ni pé Aláàfin ló fún Olúbàdàn ládé. Aláàfin kọ́ ló fún Olúbàdàn ládé o. Nínú chief law Ọ̀yọ́ state ẹ lọ wò tí ẹni Olúbàdàn tó bá fẹ́ gbadé tí wọ́n bá fẹ́ fún anybody ládé, traditional council máa jókòó láti nominate pé nínú àwọn tí ń ṣe báyìí o kí làwọn rí ṣe sí báyìí o àwa náà ti tó gbadé. Ẹ rí i pé ìgbà tán nominate adé yẹn kọ́ ni wọ́n gbadé yẹn. Olúbàdàn ti wà látàrí bàbá wa Abbas Alẹ́ṣinlọ́yẹ́ náà ti change baálẹ̀ sí Olúbàdàn bọ̀ àwọn ò dádé. Ìgbà tó di 1976 láyé bàbá wa Adébímpé lolúbàdàn tó dádé. Olúbàdàn àkọ́kọ́ nìyẹn. Bàbá wa Akínbíyì ni Olúbàdàn ẹ̀kejì tó dádé. Bàbá wa ọba Yúsúfù Olóyèdè Àṣàníkẹ́ ni ọba Olúbàdàn ẹ̀kẹta tó dádé. Nípa ọ̀rọ̀ lọ́balọ́ba tẹ́lẹ̀ sọ yìí, mo fẹ́ lè sọ pé orí bàbá wa Àṣàníkẹ́ náà ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tèmi tá à ń lò lọ́wọ́ yìí. Ní à ń pínpò alága lọ́balọ́ba ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Bó ló ṣe jẹ́? Ẹ ṣé. Nígbà náà tẹ́ bá dé pálásì wa ní Ìdí Aró, rẹ́píkà àga tí bàbá wa ọba Adéyẹmí tó fi máa ń jókòó ní pálásì wọn ó wà ní pálásì wa. Èyí túmọ̀ sí pé alájọṣepọ̀ mọ̀rànmọ̀ràn jọ ni wọ́n. Mo fẹ́ lè sọ pé kò sí ìgbà kan láàrin ọ̀sẹ̀ kan tàbí ẹ̀ẹ̀kan méjì láàrin ọ̀sẹ̀ méjì kí bàbá wa Adéyẹmí má dé ọ̀dọ̀ kábíyèsí Àṣàníkẹ́. Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéyẹmí tó wájà. Bẹ́ẹ̀ni. Nígbà náà bàbá wa Àṣàníkẹ́ ni ó jẹ́ ẹni tó dàgbà jù láàrin wọn. Táìmì yẹn náà ni bàbá wa Oyèwùmí Ajagungbadé Ṣọ̀ún wà lórí ipò. So táìmì yẹn ìtàn tẹ́ béèrè ìtàn ńlá ni o. Old Ọ̀yọ́ làwọn àgbà yẹn o. Ọ̀ṣun state àwọn Òṣogbo kankan wọ́n sì wà lọ́ndọ̀ Ọ̀yọ́ state nígbà yẹn. Ọ̀ṣun àtọ̀yọ́ jọ wà papọ̀ ní. Wọ́n jọ wà papọ̀ nígbà yẹn ni. Bàbá wa Ọọ̀ni Síjú-Adé dẹ̀ ni olórí lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn. Old Ọ̀yọ́ state. Ní Old Ọ̀yọ́. Ọọ̀ni of Ifẹ̀ ni olórí lọ́balọ́ba. So wọ́n wá máa ń ṣèpàdé yìí ní ẹ̀ẹ̀kan lóṣù. So ó dijọ́ kan ìpàdé yẹn ti ń bọ̀. Bàbá wa Adéyẹmí kọ́lọ́ ń bá wa fọ̀run kẹ́ wọn. Wọ́n wá bá bàbá wa Àṣàníkẹ́ pé kábíyèsí Olúbàdàn alẹ́ Ìbàdàn. Kábíyèsí ni ẹ̀mí ò dénú kí la tó rí gbọ́ sọ ń tọ́ sọ o. Bá mi mo ní wá rí yín fọ̀rọ̀ kan ni. Lọ́jọ́ orí Àṣàníkẹ́ ọba Àṣàníkẹ́ ju dáadáa ọba Aláàfin tìlú Ọ̀yọ́ lọ. Dáadáa. First born Àṣàníkẹ́ gan wọ́n fẹ́ lè jọ jẹ́rọ̀ tàbí kan tún jura wọn lọ díẹ̀. Wọ́n fún wọn ní àpọ́nlé ọjọ́ orí yẹn. Wọ́n dẹ̀ jẹ́ aláwàdà tán máa ń jọ jálàjọṣe. Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé àgàrú tán fi ń jókòó palace yẹn anybody ò dẹ́n jókòó ń bẹ̀ ọ̀tìgbà tán láàfin bá tó dé. Wọ́n máa ń cover ẹ̀ ni. So bàbá wa Aláàfin wa sọ fún bàbá Àṣàníkẹ́ pé kábíyèsí ọ̀rọ̀ kan tí mo wá rí yín fún yìí nípa mítìnì lọ́balọ́ba tá a máa ń ṣe gbogbo ọ̀nà láti gba nǹkan kan ẹnì kò kan lè máa wá láti Ifẹ̀ láti máa jókòó wájú máa darí ìpàdé fún wa. Kábíyèsí ní ṣe bí ìjọba ṣe tònú ìjọba ló tó bẹ́ẹ̀. Bàbá Aláàfin wa bẹ Àṣàníkẹ́ pé lóòótọ́ ìjọba ló tó bẹ́ẹ̀ bọ́ ibi tá a ti ń ṣèpàdé ìbò ni. Kábíyèsí ní sẹkítẹ́ríàtì ní ẹníbo ilé ìjọba sẹkítẹ́ríàtì ẹnílùú wo mò ń sọ. Kábíyèsí dé ẹni o tún dé o
Ìbàdàn ní àìná ni ẹ̀gbọ́n tí mo sọnù nílùú bàbá tí wọ́n ṣàbẹ̀rẹ̀ géèmì ẹ̀ bàbá wa ní kí náà fẹ́ náà bá ní ipò lọ́balọ́ba ẹ̀ pé ṣé wọ́n mọ̀ pé ó yẹ káwọn jọ máa rotate ẹ̀ tó ní bá jẹ kólúbàdàn jẹ káwọn jẹ kí Ṣọ̀ún jẹ bàbá wa láwọn aronú sí i ìgbà tó tún di bí wọ́n ti wálẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn wọ́n tún mú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn méjì jọ wá pẹ̀lú àwọn ọba kan lókè Ògùn nígbà yẹn wọ́n tún wá persuade bàbá because in tó dẹ̀ tí mo rí kó fa ilé ni pé wọ́n mọ̀ pé bàbá láyà púpọ̀ kò sí tí bàbá ò lè kojú so bá ṣe wá bàbá ní ó dáa ṣe ń tẹ́ fẹ́ nù wọ́n ní bẹ́ẹ̀ ni táìmì yẹn ìpàdé wọn dẹ̀ kú bí ọ̀túnla bàbá ní mo ti gbọ́ wọ́n máa ń bẹ̀rẹ̀ meeting yẹn ní 10 o'clock bàbá ti dé meeting yẹn láfter 7 láàárọ̀ kábíyèsí Àṣàníkẹ́ wá lọ jókòó sórí àga tí Ọọ̀ni of Ifẹ̀ máa ń jókòó lé. wọ́n ti jọ sọ pé ìpàdé ó wáyé. ìpàdé ó wáyé níjọ́ ní House of Chief. ní House of Chief. ìgbà tí kábíyèsí Aláàfin ti dé ọ̀hún. bẹ́ẹ̀ ni. Olúbàdàn ọba Àṣàníkẹ́ àwọn náà ti dọ̀hún àwọn wá lọ jókòó sórí àga tó yẹ kí Ọọ̀ni tilé Ifẹ̀ jókòó. Olúbàdàn Àṣàníkẹ́ ló kọ́kọ́ jí débẹ̀. wọ́n ti sọ fún Aláàfin pé àwọn ó tètè débẹ̀. bàbá Aláàfin náà ti kó gbogbo ọba Òkè Ògùn pátá àti gbogbo àti Ṣọ̀ún gbogbo wọn ti wà ń bẹ̀. so bó ṣe ń tó time pàdé bọ̀ bàbá wa Àṣàníkẹ́ ti jókòó sórí seat tó Ọọ̀ni máa ń jókòó sí. Commissioner of Chieftaincy nígbà yẹn ó wá bá kábíyèsí no director ló kọ́kọ́ wá bá kábíyèsí pé kábíyèsí ààyè yín mọ̀kànlẹ̀ jókòó sí yẹn bàbá láàyè ta ni o wọ́n láàyè Ọọ̀ni ni kábíyèsí ni Ọọ̀ni kọ́ àǹtà ni báradára dẹ́ sọ́hún ọ̀rọ̀ búkọ àbí mi bí ẹ ṣe pé ọ̀gá ẹ̀ nìyẹn lọ́fíìsì ó lọ pe kọmíṣánná wá bí kọmíṣánná ṣe ń bọ̀ ìwọ ẹni tó bá dẹ̀ mọ̀ bàbá wa Àṣàníkẹ́ dáadáa tí bàbá ò bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ rò pé ó ti sùn lọ ni bàbá máa tó gbé ni bàbá ń ṣe bí ẹni tó ti sùn kọmíṣánná ò lè pa ọlá mọ́ wọn lára because tágbàlagbà bá ń sùn wọn á ló ń dọ́là ni so wọn á lọ wọn ń bọ̀ kò pẹ́ sígbà yẹn bàbá wa Síjú-Adé Olúbùṣe wọ́n wọlé dé so lérò gbogbo wọn ni wípé tí Ọọ̀ni bá ti wọlé ó dájú bóyá Àṣàníkẹ́ ń rẹjú lórí síìtì yẹn ni bóyá wọ́n á dìde bọ́ọ̀ ní ṣe wá wọlé lọ́dún náà lọ́hùn bàbá wa Àṣàníkẹ́ sì wọ́n ń tó gbé kábíyèsí Ọọ̀ni wá ń kọjá lọ wájú wọn wọ́n ń kọjá bọ̀ ìgbà tó délẹ̀ ìyẹn wọ́n ń wojú gbogbo àwọn officials yẹn pé kí ló ń ṣẹlẹ̀ bọ́n ṣe ń padà bọ̀ lẹ́lẹ́kẹta kábíyèsí Àṣàníkẹ́ kàn fà wọ́n padà ní Síjú-Adé ọmọ bàjẹ́ pọ̀ o sọ́pọ̀ rí mi ń jókòó ni ọ̀hà ń parí ìdàdìdà wájú mi ìwádìí jókòó sí abẹ́rẹ́ ìpàdé bàbá wa Aláàfin kan pariwo last minute ṣe hàn pé ọ̀rọ̀ ti wà ńlẹ̀ last minute tí bàbá wọn ní bọ́ wọn bínú jáde padà ni wọn bá wọn jókòó sí ìpàdé yẹn before this drama àwọn officials government wọ́n ti lé gbogbo oníròyìn jáde tó rántí rí pé drama ń bọ̀ even though ọ̀rọ̀ tí mò ń sọ yìí brother mi kan wà tá a ti jọ fi sọ̀rọ̀ rí tán láwọn náà wà nínú pressman tó wà ní palace ìjọ náà àwọn ni press secretary Olúbàdàn Adétúnjì tó rájọ iṣẹ́ pẹ̀lú bàbá Adétúnjì ni brother mi Adéọlá Ọlọ́kọ̀ àwọn ni press secretary bàbá wa ọba Rasheed Adéyàwó náà sí so bí gbogbo bí wọ́n ṣe lọ kábíyèsí Àṣàníkẹ́ jókòó as the chairman jọ yẹn up beside so ìgbà tán lọ tán wọ́n wọ̀nù gbogbo ọba pé kí anybody má address the press so gbogbo ọba jáde ń bẹ̀ yẹn anybody ò bá press sọ̀rọ̀ pọ̀ gbogbo ọba Òkè Ògùn pátá àtàláàfin àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo wọn náà tẹ̀lé Àṣàníkẹ́ jáde síta ìgbà tán dẹnu gate tán ti fẹ́ bọ́ta gbogbo oníròyìn bò wọ́n kábíyèsí lẹ́yìn ó ròyìn tó dénú wọ́n ti ní àmọ́ bá ń sọ nǹkan kan mọ́dá kábíyèsí bó tiẹ̀ ṣe kúrò kan ẹ tiẹ̀ sọ fún wa àbá ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o ju pé látẹ̀ nílò èmi ọba Yésúfù Olóyèdé Àṣàníkẹ́ mo ti da alága ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí àbá mi bàbá ṣe wọnú mọ́tò ẹ̀ nìyẹn lọ́jọ́ náà lọ́hùn bàbá wa Aláàfin sin kábíyèsí Àṣàníkẹ́ délé ibi tí drama yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn látọdún yẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ò wá ṣèpàdé mọ́ l'Ọ́yọ́ state eléyìí wà lára pọ̀ṣù nítorí fi ń pọ̀ṣù Ọ̀ṣun state
pé táwọn bá dúró irú àbùkù yìí kò ní máa tẹ̀síwájú toró ti ní nǹkan kan tó jọ ń pa wọ́n pọ̀ láàrin Aláàfin Ọọ̀ni ní gbogbo ìgbà yẹn bọ̀ bàbá wa Ṣàníkẹ́ jẹ́ ẹnìkan tó yẹ pé ó máa ń tẹ̀lé history tó bá wò sí ṣe rẹ̀ pé ẹ ṣe báwa la ṣe gbá àwa la ṣàwò ṣe understand bọ́rọ̀ yẹn ṣe wá nìyẹn ìgbà tí bàbá wa délé tán tó wá di bí ọ̀sẹ̀ kejì àbọ̀sẹ̀ kẹta bàbá wa Aláàfin wá wọ́n wá sọ fún wọn pé bó ni ọ̀rọ̀ tó ní àṣẹ àti ṣe o bó láṣẹ wa mọ̀ ṣe nìsín bẹ́ẹ̀ mi bá jẹ tán ìwọ jẹ Ṣọ̀ún ó jẹ bàbá Aláàfin yarí níjọ́ náà lọ́hùn pé Ṣọ̀ún ò ní máa bá wọn rotate. Aṣàníkẹ́ ní kí ló dé wọ́n ní àwọn làwọn tu ilẹ̀ Ògbómọ̀ṣọ́ fún Ṣọ̀ún Ajagungbadé ni wọ́n pé so kò sínú ẹ̀tọ́ láti máa jọ rotate Aṣàníkẹ́ rárá o àṣọ́bàǹká tó bẹ̀rẹ̀ eléyìí kọ́kọ́ fàjà láàrin wọn láyé ní táìmù yẹn ó dà pọ́n gbéra wọn lọ sí court bọ̀ǹgbà t'Aṣàníkẹ́ ṣe tán gbélẹ̀ fún bàbá wa Aláàfin táìmù tó yẹ kí ó kan tọ́nu bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn wà ní Mẹ́kà àwọn lọ sílùú Mẹ́kà. Ta ló wà Mẹ́kà? Bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Wọ́n lọ sílùú Mẹ́kà ní bàbá wa Aláàfin àti gọ́vnà tó wà nígbà yẹn lọ́hùn ṣé Olúrin àbí ta ni gọ́vnà yẹn náà military gọ́vnà tó wà lọ́hùn ní táìmù yẹn lọ́hùn bàbá wa Aláàfin wọ́n ti jọ ní meeting kan tán jọ ṣe so táìmù yẹn ni bàbá wa Aláàfin sọra wọn the permanent chairman lọ́yọ̀ state. dípò àdéhùn pé ẹja máa pín láàrin ara wa tí wọ́n ṣe lẹ́yìn Ọọ̀ni. bẹ́ẹ̀ni ìgbà tán wá sọ gbólóhùn permanent chairman bàbá wa Ṣàníkẹ́ kò tẹ́ wọn lọ́rùn mọ́ bọ́ àgbà ti dé bàbá wa Ṣàníkẹ́ wọ́n lọ court against wọn gbà yẹn pẹ̀lú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. So ìgbà tó di 1993 ni bàbá wa Ṣàníkẹ́ wàjà ìgbà tán wàjà 1993 bàbá wa tó tún jẹ lẹ́yìn wọn Ọ̀pẹ́rìndé àwọn náà apply fún chairmanship yìí nígbà yẹn kó tó di pé bàbá wa Kálà wá ṣe òfin lórí ẹ̀ wípé kan tó jọ máa rotate kí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta kan tó lọ court páwọn ò gbà ìgbà tán lọ court páwọn ò gbà yẹn house of chief wà ní suspension ní ìròpọ̀ tí padà up to date house of chief wà ní suspension but bàbá wa Aláàfin sì ń lo permanent chairman yẹn lọ kó tó di pé ní yíyẹ kan torí èmi ni private secretary bàbá Olúbàdàn Ìjẹta àbíjẹrin Ajé Ògúnnúsọ. So time yẹn a wá ní meeting kan pẹ̀lú bàbá wa Adéyẹmí Aláàfin bàbá Aláàfin wá sọ fún time yẹn náà ìjà wà láàrin gọ́vnọ̀ Ajímọ̀bí àti bàbá wa Adétúnjì so bàbá Aláàfin wá sọ fún wa lọ́jọ́ náà pé mọ̀ wo gómìnà àwa suspension a ṣe mítìnì ìsìn fún wa lówó oṣù ṣáwa suspension nù. Ṣé understand kó tó di pé gómìnà wa ẹlẹ́yinjú àánú gọ́vnọ̀ Ṣèyí Mákindé tún wá wo ọ̀rọ̀ yẹn sìn pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kán jọ wà bí wọ́n ṣe pera wọn padà láti jókòó sí house of chief láti máa ṣèpàdé lọ lẹ́yìn tí he bá jẹ kí bí jẹ kí sis jẹ bọ̀ ọ̀rọ̀ traditional council chairman wọn lọ́yọ̀ state yìí Aṣàníkẹ́ ló kọ́kọ́ gbà lọ́wọ́ bàbá wa ni. nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní rúgbó ìgbà tí wọ́n wá gé Ọ̀ṣun sọ́tọ̀ tí Ọ̀yọ́ dá dúró Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ wọ́n ti lọ ń jọba tiwọn tí ò sẹ́ni ó bá wọn dùn mọ́ láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún ǹjẹ́ wọ́n sì ń padà jọ ń sọ̀rọ̀ papọ̀ ìhàwó ni ọjọ́ ń kọ síra wọn. wọ́n sì padà jọ ń sọ̀rọ̀ papọ̀ bọ̀ látìgbà tí gọ́vnà Akálà ṣe hàn pé 1991 náà dá Ọ̀ṣun state sílẹ̀. bẹ́ẹ̀ni. after 1991 wọ́n ti wà ń court kí bàbá Ṣàníkẹ́ tó kú so ọ̀rọ̀ tó bá dẹ̀ wà ń court ṣe hàn pé wọn kì í dá sí i. ṣe understand ìyẹn ló fa long range chairman
tí bàbá wa Aláàfin wà lórí ẹ̀ because tọ́rọ̀ bá ṣì wà ní court wọn ò lè ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn so ohun tó ṣẹlẹ̀ nìyẹn títí tí wọ́n fi wá yanjú rẹ̀ báyìí. wọ́n fi yanjú ẹ̀ báyìí. tó túmọ̀ sí pé kábíyèsí Aláàfin ìlú Ọ̀yọ́ gan-an ló initiate gbogbo plan yìí. ó yẹ káwọn ọjọ́ máa pín jẹ kábíyèsí Aláàfin ló bẹ̀rẹ̀. ó túmọ̀ sí pé bàbá ọba Yusuf Ashanike gan o wọn rò tàbí wò pé bóyá àwọn tiẹ̀ lè jálága ẹ̀ rárá. àwọn believe pé n tíjọba bá ti ṣe ni nígbà yẹn pé ṣe bí ìjọba ló ṣe but ìgbà tí bàbá wa Aláàfin wa fi lọ̀ wọ́n kó yẹ káwọn ọjọ́ máa jẹ́ ni ló mú ìgbésẹ̀ tí bàbá wa Ashanike gbé ńgbà yẹn.